bá nínú búrẹ́dì kò sí bájà èyí tó fi ronú ó yára wẹ́bẹ̀ sí kó máa bẹ bàbá kó wí pé. Fún mi o Ọlọ́run jẹ́ kó ṣeṣe fún mi o Ọlọ́run èmi lọ́kàn balẹ̀. Fìmí lọ́kàn balẹ̀, fìmí lọ́kàn balẹ̀, fìmí lọ́kàn balẹ̀. Jẹ́ kó bọ́ sí fún mi o Ọlọ́run jẹ́ kó ṣeṣe fún mi o Ọlọ́run fìmí lọ́kàn balẹ̀. Balẹ̀ bàbá fi mí lọ́kàn balẹ̀ jẹ́ kó ṣeé ṣe fún mi o ẹ kó bọ́ sí fún mi Ọlọ́run ẹ kú àbọ̀ sórí ètò lónìí ẹ má mà bínú kó pẹ́ wá díẹ̀ ó lọ́jà yìí ni tí ẹ bá wò ẹ́ rí i pé channel wa méjì péré ló wà lórí afẹ́fẹ́ nẹ́tíwọ́ọ̀kì ṣe ó ṣiṣẹ́ tiẹ̀ ní o nẹ́tíwọ́ọ̀kì là ń bá fà á látàárọ̀ ẹ wo àṣà àtiraka àti Sami Dayo Agboola àti Dayo Agbo mídíà méjèèjì la gbé jáde ní àṣìṣiṣẹ́ lọ́wọ́ lórí Baba Ló ń Ta àti Dayo Agboola rédíò TV ẹ má bínú sí wa o kò sí nǹkan tá a lè transmit tí nẹ́tíwọ́ọ̀kì bá sọnù ó kàn lọ já ẹni. Ẹ̀ka náà lè rè é. Mádàmí dáṣòro mi o. Ébẹ̀lì ọmọdé Sùnmú. Ògbójú òṣèré. Lára àwọn tán ní orílẹ̀-èdè Nàìjíríà ìrè o. Mẹ́ka náà náà ẹ̀. Orí ńlọ́lẹ̀ ń ò lè dáṣe. Mádàmí dáṣòro mi o bàbá. Ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́yà tòní. Òní ọjọ́ Friday ọjọ́ keje oṣù kẹsàn-án ọdún 2018. Ẹ wo níjọ́ wo la bẹ̀rẹ̀ pé àpò oṣù tuntun náà ìgége. Tó bá ti ń dọ̀la báyà mọ̀ ọ́ pé happy new ọjọ́ kẹjọ. Ẹ̀gbẹ́ ìbò yẹn rí happy new ọjọ́ kẹjọ. Mo rí yín o gbogbo ẹ̀yin tí ẹ wọlé lórí ètò wa ẹ kú fẹ́. Ọlárewájú Ọlágbèmí mo rí yín ẹ ṣé. Bàbá tí Àrẹ̀mọ Abíọ́dún Alfred mo rí yín o ẹ kú àbọ̀. Ruth Ọlẹ́dé Adéjùmọ̀ mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀. Ṣáàfíà ni gẹ́gẹ́gẹ́gẹ́ mo bọ̀dọ̀ ń wèlé.
bọ́dì tó ń yọ ọ́nú kámẹ́rà wa la ní sáré gbé fóun bẹ́ẹ̀ ó lè pé àṣírí ẹyin lóore. ó dá mo fẹ́ kó mọ̀ pé máa gbọ́ kò ní pẹ́ kó ní jìnnà wà gbèrèdè kò ní pẹ́ kó ní jìnnà wà gbèrèdè o. láyé láyé ọmọ bàbá owó ni ó jẹ kò ní pẹ́ kó ní jìnnà wà gbèrèdè sẹ́. kò ní pẹ́ kò ní jìnnà wà gbèrèdè o. kò ní pẹ́ kó ní jìnnà gómi ààbù. kò ní pẹ́ kò ní jìnnà gómi àbújọ. kò ní pẹ́ kó ní ayọ̀ mi. kò ní pẹ́ kò ní jìnnà ayọ̀ mi adé o. Ṣẹ́rífà Kẹ́mi. owó. kò ní pẹ́ kò ní jìnnà wà gbówó. Ṣẹ́rífà Kẹ́mi mo rí yín o ẹ kú àbọ̀. kò ní pẹ́ kò ní jìnnà wà gbówó dé o. kò ní pẹ́ kó ní. Ẹni ọlá Akílayọ̀ mo rí yín ẹ kú àbọ̀. Ire gbogbo ọdún wọlé dé sẹ́. Wọ́n ní ṣọwọ́ ń yá létò ètò ní ṣọwọ́ ń yá lọ́lá lànà mo rẹ́yìn náà o. Roslyn Ṣẹ́wà mo kì í yín ẹ kú àbọ̀. Chinasa Godfrey mo rí yín. Ṣèyí Akínbínú gbogbo yín mo rí bẹ́ẹ̀ ṣe wọlé ẹ má bínú. Nẹ́tíwọ̀kì wa là ń bá fà á bó ti bọ́ lójú ẹ̀ náà báyìí. Ìrònú ọjà nǹkan. Wọ́n fi rèlú para rẹ̀ kọ́lá ó tó dé. Ó dára ká máa múnú ara wa dùn nígbà gbogbo. Bàbá tí a Àrẹ̀mọ Ó dára ká máa múnú ara Abíọ́dún wa dùn nígbà Alfred gbogbo. mo kì í yín o ẹ kú àbọ̀. Ṣáàfì àlẹ́wà bàbá wa Ìrònú tí ò dá ẹyin lórí òun dà nílé. ṣọwọ́ yálẹ̀tò tó ń lọ lọ́wọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV náà rèé o. Chinasa Godfrey mo kì í yín Ohun Ọlọ́run ni. Charlie Kẹ́mi Ṣẹ̀rífà Kẹ́mi Ìrònú ọjà nǹkan. Ó ń bá depression ní ṣọ́gbà. Má fi ronú para rẹ̀. o ti ẹ̀gbúdọ̀ fi rònú para rẹ wọ́n kà ń fà á. O lè fi rònú para rẹ kókó rẹ ó tó búyọ. Rònú ò dá nǹkan ó máa ń ba nǹkan jẹ́ ni fábàdà. Mú ẹ lọ. Ibi gíga ni. Àtẹ̀gùn. Ibi tọ́lọ̀ mú ẹ lọ. Ibi gíga ni. Tó bá ti wá fi ronú para rẹ̀. Ó tó ti ń kọ́. Tó bá ti wá fi ronú ṣera rẹ̀ lẹ́sìn tó tó ti ń kárí. Wá fi ronú para rẹ̀ gbogbo ẹ tó kù yọ. Ìrònú ò dá nǹkan. Ó ń ba nǹkan jẹ́ ní ṣọ́gbà. Mọ́mí ṣọ́gbà. Dáàbì ṣọ́gbà. Ìrònú ò dá o ìrònú ò dá ó máa ń fa hypertension ni. Ìrònú máa ń ba nǹkan jẹ́ ni. Ìrònú ò dá nǹkan. Tó o bá rí ìrònú ṣera rẹ léṣe kówó tó dé ńkọ́. Má ronú mọ́. Tó o bá rí ìrònú ṣera rẹ léṣe kọ́là rẹ ó tó dé Kò ń bẹ níwájú tó o bá ti lọ fi ìrònú ṣera rẹ léṣe kókó rẹ ó tó bú yọ. Tó kò bá wá yọ dé tó o lè gbápá tó o lè gbẹ́sẹ̀ mọ́ ńkọ́. Sámẹ́kẹ́ Kúndayọ̀ mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò. Mo ló máa lè lálẹ́ òní ní KOF CEO nìyẹn bóòní CEO Sámẹ́kẹ́ Kúndayọ̀ bàbá promoter bóòní ó máa ṣá poroporo lálẹ́ òní KOF ní Àmì ẹ̀gbọ́n mi. Wà á tún dá Amẹ́ríkà yẹn o. Wà á lọ kí Yorùbá máa. bíbó ni mo ẹ̀rọ tí ẹ gbà ṣé Afghanistan ni àbí Iraq èmi gba London ó gba Amẹ́ríkà ó gba Germany ó gba Canada. Ọ̀dẹ́ dọ̀bí. Wà á lọ kí wọ́n ní dọ̀bí. Àbórí wálé wà káyọ̀ wá o. Ní Nàìjíríà yo. Nílùú táwa yo. Ó ṣọ́ a máa làlùyọ ní Nàìjíríà yo. Òwò àpáta ni mo sọ. Ní Nàìjíríà yo. Oríire mi kì í sáàtì. Gbẹ̀ngbẹ̀ tí ń 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 gbẹ̀ngbẹ̀. Tó bá fẹ́ ga. Ọwọ́ ẹ lókè. Tó
mẹ́gà náírà rèé o. ọwọ́ ẹ lókè. ọmọ ìyá Jésù ebèdò sùn. àwọn bàbá ló ń ta kó o sọ̀rọ̀. orí sókè. orí ìgbàjà yé lọ. ìgbàjà yé lọ. ìsàlẹ̀ ti sú mi. ìfẹ́ sùn fún mọ́. ìfẹ́rù olúmọ́. èmi gangan. ọmọ ológo. èmi gangan. ọmọ aláyọ̀. orí sókè. ó yá gbẹ̀ngbẹ̀ntì 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 gbẹ̀ngbẹ̀ntì. tó bá jẹ́ ní gíga ni ẹ jẹ́ lọ́wọ́ ẹ lókè. tó bá jẹ́ ọmọ ológo jẹ́ lọ́wọ́ ẹ lókè. ó pọ̀ jù. ó yá gbọ́wọ́ ẹ sórí ẹ. tó bá fẹ́ gbà yọ. ó yá gbọ́wọ́ ẹ sórí ẹ. tó bá jẹ́ ọmọ ológo gbọ́wọ́ ẹ sórí ẹ. tó o bá jẹ́ ọmọ ológo náwó ẹ̀ sókè. gbẹ́ngbẹ́ngbẹ́ ti gbẹ́ngbẹ́ngbẹ́ ti gbẹ̀ngbẹ́ ti gbẹ́ngbẹ́ngbẹ́ ti ó yá gbọ́wọ́ ẹ sórí ẹ. wọ́n máa ṣe báyìí. wọ́n máa sọ wípé orí sókè. ìgbàjà yé lọ. ìsàlẹ̀ ti sú lọ. ìfẹ́ lọ síbi gíga. orí sókè. orí sókè. Gàgàgé náì sámà. Gàgàgé náì sámà. Ìjọsìn Júnior. ó tún sọ láwùsá. ó sọ láwùsá. ọjà nǹkan tó dúró ẹ̀ lódù. Ìgbò kwánù. Onísìmí ẹnu. Onísìmí ẹnu. ó tún fẹ́ lọ́rọ́ déédéé ibo. Ẹ̀fún máa gbọ́ òun gbẹ̀ngbẹ̀ntì 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 gbẹ̀ngbẹ̀ntì. Mi ò kí jẹ́ ní ẹmọ, jẹ́ rọwọ́ ẹ lókè. Tó bá ti jẹ́ ní gíga, jẹ́ rọwọ́ ẹ lókè. Tó bá ti wọ inú ògo, jẹ́ rọwọ́ ẹ lókè. Ó yá tóbi aláyọ̀, tóbi ológo, tóbi aláyọ̀, tóbi ológo, tó bẹ́ẹ̀ ni tó ti balẹ̀. Lọ́sibí tó ń wẹ̀ là, ó pọ̀ jù. Láti èmi lọ, máa sọ wípé ó máa yí. ó máa yí sí i. Sọ wípé ó ti bọ́ síbù. ó ti pọ́síbù. Sọ wípé ó ti ṣèṣe. ó ti ṣèṣe. Sọ wípé ó ti bọ́ sí. ó ti pọ́sí. Sọ wípé ó ti níkẹ́. Ó ti níkẹ́. Ó ti bọ́sẹ̀. Ó ti yíṣì. Ó ti rọrùn. Ìrọ̀rùn ló bá dé. bẹ́ẹ̀ni o. Ìrọ̀rùn ló bá dé. Yẹ́sẹ̀. Má nira dé rárá. Àtọ̀. Má sọ positive. Má sọ negative mọ́. Láti èmi lọ, má sọ positive. Má sọ negative mọ́. Olúwa ló lè ṣe. Olúwa ló lè ṣe. Ènìyàn kọ́ ló lè ṣe. Ọlọ́run ni ó gbẹ́kẹ̀lé. Sọ wípé ó ti yí. Sọ wípé ó ti bọ̀ sí. Torí pé ló lè ṣe. Ló lè ṣe. Ló lè ṣe. Ló lè ṣe. Olúwa ló lè ṣe. Bàbá ó ti ṣe o. Bàbá ti ṣe o. Ébẹ̀lì ọmọdòsù wọ́n kan lẹ́yìn. ó ti ṣe bàbá ti ṣe. àwa lẹ́rù bàbá ti ṣe ó. Bàbá ti ṣe o. ẹ wo aago méjì ló lù báyìí. mo sì ń bọ̀ lórí Ébẹ̀lì ọmọdòsù mú yìí. ṣùgbọ́n ìkéde wa tí ì ṣe tẹ́lẹ̀. ẹ jẹ́ sáré gorí ẹ̀. Mọ̀ kó ti ṣe tèmi o. mọ̀ kó ti ṣe tèmi. Mọ̀ kó ti ṣe tèmi. Orin tó yẹ kó máa kọ lójoojúmọ́ nìyẹn máa gbọ́. Mọ̀ kó ti ṣe tèmi o. Mọ̀ kó ti ṣe tèmi. Torí pé ó gbára owó sọ ojú yòókù kékeré. Bámi rè. Mọ̀ kó ti ṣe tèmi. Ó yá máa gbọ́. Sọ wípé ó ti yí. ó ti Ó yá máa ṣe báyìí, ó yá máa ṣínà, máa fọwọ́ ṣínà, gbogbo ọ̀nà tó ti di máa ṣí. Àní sọ wípé ó ti yíṣì, sọ wípé ó ti bọ́ sí, sọ wípé ó ti ṣèṣe,
ṣe sórí tó ti bọ́ síbù ó ti bọ́ síbù gbogbo ọmọ lẹ́yìn Jésù ẹ̀jẹ̀ ká yin Jésù gbogbo nígbàgbọ́ pátá ẹ̀jẹ̀ ká yin Jésù gbogbo mùsùlùmí ẹ̀jẹ̀ ká yà á. kò tí ì fẹ́ kájọ́jọ́ ìtàn ẹ̀jẹ̀ kó máa rò ẹbẹ́ nìdákùn onísùúrù náà ń bọ̀ ń bọ̀ wọ́n ti jájọ tán báwọn. Dayọ̀ Agbọ́lá ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agbọ́lá ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Ó ń gbọ́ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn ó. Dayọ̀ Agbọ́lá kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn ó. Dayọ̀ Agbọ́lá rédíò TV nígbà tí mo mi rí láńdà yẹn Amẹ́ríkà. Rédíò TV Dayọ̀ Agbọ́lá gbogbo ayé ló ń gbọ́. Dayọ̀ Agbọ́lá rédíò TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayọ̀ Agbọ́lá Radio TV, Samis Dayọ̀ Agbọ́lá, Dayọ̀ Agbọ́lá Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agbọ́lá and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agbọ́lá Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Babalonta Studio is there. For sound and quality production, Babalonta Studio is there. Babalonta production, the ultimate in audio visual. Babalonta production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, season DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agbọ́lá on Agbọ́lá Adedayo 68@gmail.com or visit our website www.dayoagbola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta production, the ultimate in audio visual. Ètò máa ṣe ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe tí àánú rẹ̀ dúró láé. Ọlọ́run ò dá ènìyàn lásán bí kò ṣe láti máa gbé orúkọ rẹ̀ ga. Ẹ jẹ́ ká darapọ̀ pẹ̀lú Dayọ̀ Agbọ́lá lórí ètò ìyìn òwúrọ̀ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ àìkú níkànnì yìí. Dayọ̀ Agbọ́lá rédíò TV agogo 2 òwúrọ̀ nílùú Amẹ́ríkà. Ẹ pè Dayọ̀ Agbọ́lá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +1443 760 8578. What your prayers cannot do, praises does it better. So join me to praise the Most High God every Sunday morning on Dayọ̀ Agbọ́lá Radio TV, Baltimore, Maryland, USA at 7 a.m. American time. Telephone +1443 760 8578. The reason of our living is to praise God. Ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agbọ́lá rédíò TV. Bóyá lẹ́tọ̀ ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agbọ́lá rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Bóyá lẹ́tọ̀ ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agbọ́lá rédíò TV. Bóyá ni o ètò tó lóyún ládùn olówó ọjà kájébù gbàjẹ́ olówó ọjà
tàbí ohunkóhun ẹgbẹ́ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144-376-085-78 tó yára ètò sáfẹ́rọ̀ Dayọ̀ Agboola rédíò TV tó yára ètò tó lórí olówó ọjà kájébùgbàjẹ́. Ṣọwọ́ yá lẹ́tò ètò tẹ́ fẹ́ gbọ́. Ṣọwọ́ yá lẹ́tò ètò tó lóyin ládùn. Ṣọwọ́ yá lẹ́tò tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́. Mo ní ẹ má gbàgbé o tó bá dijọ́ Sunday lọ́jọ́ ìsinmi tó ń bọ̀ yìí láago 7 Maryland time lọ́dọ̀ tí wàá ń bí. Aago 12 ní Nàìjíríà, aago 12 ọ̀sán ní UK. Ìbẹ̀rẹ̀ la máa mú ètò wa ìyìn àjímúná airly praise wá. Ìyìn àjímúná olamúbọ̀ tó bá dijọ́ Sunday lórí ètò wa. Lọ́wọ́lọ́wọ́ yìí Ṣọwọ́ yá ló ń lọ lọ́wọ́, Ṣọwọ́ yá ló gorí ètò. Mercy Nnadi Gbénga Ṣówùmí, ọmọ Ìgbò tó fẹ́ Yorùbá, àwọn àwo bàbá ló ń tánu àwo Diamond láti ẹlẹ́ẹ̀lẹ́ nìbàdàn. Ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò bóòni Ṣọwọ́ yá yẹn ló ń lọ lọ́wọ́ yìí. Ṣínà Adéwálé, nígbà tí Ṣínà Peter àti Ṣẹ́gun Adéwálé tọ́jọ́ parapọ̀ òre. Ọládẹ́ǹdé orí òkè mo rí yín o. Ẹ kú àbọ̀ sórí ètò. Ẹ jẹ́ máa gbádùn ara wa lọ sìn. Èdùmàrè ọmọlẹ o ọba mi bú ọrẹ àtúbàbà bàbá o. Orí eléyìí ló ń pè ní Èdùmàrè à ń bẹ̀ ọ́. Ṣínà Peter àti Ṣẹ́gun Adéwálé wọ́n wá pín orúkọ yẹn wọ́n wá sọ di Ṣínà Adéwálé. Ó ló fi pé tírélà agbárin wọn kọjá. Kábà fọ́fọ́ nínú ọdún tọrọ yìí. Kábà tẹ̀lé àwọn iṣẹ́ mi ọ̀rẹ́. Kábà tẹ̀lé àwọn iṣẹ́ mi ọ̀rẹ́. Bàbá mi wọlé tẹ̀ ọ́. Ó tó máa ń ṣẹlẹ̀ tẹ́ bá ti rí àwọn talented people méjì kẹjọ parapọ̀ Sunday ẹgbẹ́ olórin ilẹ̀. Ohun tó máa ń ṣẹlẹ̀ ń parí ẹ̀ náà ni wọ́n máa ń pínyà náà ni. Ẹ wo ìgbà táwọn remedies tẹ́kọ̀ra wọn jọ mélòó nù yín lẹ mọ àwọn remedies. Ara wọn ni Idris Abdulkarim, ara wọn ni orúkọ kí lorúkọ bọ̀bọ̀ yìí ẹ̀yìn ọ̀sẹ̀ ìrántí rẹ̀ tó kọ ìsọ̀rí pa ẹ̀ka. Ara wọn ni ìyára wọn remedies. Nígbò yá wọ́n mẹ́kì ẹ̀dẹ́ stage kan wọ́n fọ́nká. Àwọn maintain ńkọ́ o ṣe mọ àwọn maintain náà. Ìkan olú maintain ìkan tó olú maintain. Àwọn náà wọ́n bá débì kan wọ́n fọ́nká. Ẹ wọ àwọn peaceful àníṣe o àwọn òkóyè méjì ọmọ ìyá ọmọ bàbá àwọn ìbejì. Àwọn náà bá débì kan wọ́n fọ́n àbí. Mo rí yín o Adébóyè jọ Sàlámì Ọmọlára. Ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò wa o. Ṣọwọ́ yá lélẹ́yìí. Ṣọwọ́ yá lélẹ́yìí. Ṣọwọ́ yá rèé. Ẹ kú àbọ̀. Orin Adésínà Ṣínà Adéwálé òun lẹ̀ ń gbọ́ yẹn. Ṣínà Peters àti Ṣẹ́gun Adéwálé wọ́n kò lábò. Wọ́n pera wọn ní Ṣínà Adéwálé. Ṣùgbọ́n gbòde stage kan wọ́n fọ́n ká kọ́lọ̀ wọ́n gbà wá ni. Yes. Adéolúwa Akínsọ̀yà bàbá ètò. Èdùmàrè à ń bẹ̀ ọ́. Wọ́n ń júbà àwọn olórin lọ́wọ́ rèé. Àwọn olórin dàgbò orúkọ wọn ní òre. Aya Sunday Nightingale. Father musician ni wọ́n jẹ́. Àwọn father musician nìyẹn. Chief commander mi ò bẹ́ẹ̀ ọmọ bàbá mi. Young musician ni wọ́n jẹ́. Sàmì Adélẹ́yìn mi ò young musician ni wọ́n jẹ́. Adédèmúlé ńkọ́ young musician ni wọ́n jẹ́. Àkọ́lá mi Ìbàdàn young musician ni wọ́n jẹ́. Àdáwà mi ńkọ́ young musician ni wọ́n jẹ́. Ṣínà Adéwálé young musician. Àwọn Dayọ̀ mo kẹ́kẹ́ mi. Àwọn náà kọ́ ọmọ ẹlẹ́dùn lára ni ọmọdé là jẹ́.
Brothers musician, brothers musician, brothers musician. Wẹ́rẹ́wẹ́rẹ́ wàtá sómi wẹ́rẹ́. Ẹ̀yin wo lẹ borí yẹn? Wàtá sómi wẹ́rẹ́wẹ́rẹ́ wàtá sómi wẹ́rẹ́wẹ́rẹ́ ó lè. Màtá bíábíá màtá màtá bíábíá màtá. Àwùjọ 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 àgbẹ̀gẹ̀dẹ̀ jàlá. Ewúrẹ́ mi rẹ̀ jàlá kàtà nìkan mi rẹ̀ jàlá kàtà. Jàlá kàtà nìkan. Àbíkẹ́ làwọn bá òkúlé olówó ẹ̀yọ. Àbíkẹ́ làwọn bá kàlọ́ olówó ẹ̀yọ. Àwọn orin dábí lè gbádùn láyé gbáhùn kó tó di pé wọ́n ju oríṣiríṣi tán blọọkì lórí YouTube. Wọ́n blọọkì eléyìí bó ṣe ẹ̀jẹ̀ mẹ́tì ẹ̀ ẹyin Ṣàṣínà Adéwálé lẹ̀ ń gbọ́ wo. Àbàmì bàbá bàbá ọmọ rẹ̀ Elédùmarè bàbá. Yé ìgbà wà má rẹ̀ dàbọ̀ dàbọ̀. Bàbá má gbàgbé àwọn ọmọ rẹ o especially èmi Adédayọ̀ Agboola owó ní kókó má gbàgbé mi Èdùmàrè má gbàgbé mi o. Àwọn èèyàn máa ní wá ní mo fẹ́ràn ara mi ẹ dákun ẹ gbà mí. Tí ìbá tí wọ́n fẹ́ràn ara mi ta mo fẹ́ fẹ́ràn. Bíbélì kan ní fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Tó o bá ní fẹ́ràn ara rẹ o lè fẹ́ràn ọmọnìkejì rẹ. So I first have to love myself, then transfer the remaining love to my neighbor. Wọ́n yìí jẹ́ nìyẹn. Àtìkà ló máa dúró dúró tó máa wí pé ẹjọ́ ẹ jẹ́ kí neighbor mi kó lè bá mi lọ tọ́lẹ́ẹ̀tì. Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ mi kò ṣeé fi rán ẹni. Mo fẹ́ràn ọmọ mi yóò lè bá gbọ̀nsẹ̀ wá. Irọ́ ni ara rẹ̀ lọ́kọ́ máa ṣe yẹ́kẹ́ yẹ́sì Colombia. Àwọn ọ̀gbẹ̀sẹ̀ ìṣeré ọmọ nílò òbí ẹlẹ́ni àtẹ̀ká ẹlẹ́ni ẹwẹ́lẹ́ni. Ádámù ọ̀kẹ́ ìyáàrú lẹ́rù rẹ̀ àwé iná ìgbésà ló sì tòlótòló ẹrú bàbá rẹ̀ lẹ́sùn pẹ́pẹ́yẹ kódé. Ìran Ìjẹ̀ṣà ló sì tòlótòló ẹrú bàbá rẹ̀ lẹ́sùn pẹ́pẹ́yẹ ẹyin. Ìdòwú Olúbùnmi mo rí yín o. Ìdòwú Olúbùnmi ẹ kú àbọ̀ o. Adébóyè jọ Sàlámì Ọmọlára mo kẹ́yìn náà ẹ kú àbọ̀. Orí ètò wa ètò yín Ṣọ́wọ́yà yẹn lẹ wà yìí o. Thank God it's Friday. Òpin ọ̀sẹ̀ la wà yìí. Ó máa bọ́bù ní wíkẹ̀ndì ní ẹ̀yìn. Kò síṣẹ́ no work kò síṣẹ́ ìyẹ́sẹ̀. Pàtí bẹ̀rẹ̀ pàtí ìjó sọ̀tí ṣùkẹ̀ ṣe. Àwọn tí ní ẹ̀dá yìí ni
ẹgbọ́n wáyà tó ń bọ̀ bí èèyàn àwọn ẹ̀ràn gan tí wọ́n sọ̀rọ̀ bí èèyàn. ẹ máa gbọ́ instrumentation tó yí gbogbo àwọn ará ilé sí òtá mọ̀ ibo làwọn instrumentalist tó gbójú owó bọ́ná wà àwọn èrò fẹ́ kọ́ṣẹ́ instrument mọ́. ẹ má bínú o mo ní pé nẹ́tíwọ́ọ̀kì kan tún sá lọ ní mo lọ yẹ̀ wò ẹ má bínú kó tó ti di ajé á ti yanjú gbogbo ẹ̀ nẹ́tíwọ́ọ̀kì mẹ́rin là ń lò ní ṣùgbọ́n ó dàbí ẹ pé kò tó gbogbo àwọn nǹkan tá à ń lò oríṣi different network mẹ́rin òun ló jẹ́ kẹ́ ẹ lè máa rí wa kó lè máa clear bẹ́yẹn ṣùgbọ́n before Monday a máa gbìyànjú ìta máa ṣe ẹ má bínú. báwo la bá ṣe sí náà kí o ṣe láìpẹ́ lọ́wọ́. báwo la bá ṣe sí náà kí o ṣe láìpẹ́ lọ́wọ́. àkọ́kọ́ bá yẹ ìmọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́. láìpẹ́ lọ́wọ́ jẹ́ àwọn ènìyàn ọ̀rọ̀ mọ̀jìlá àjùṣe àdára lọ́la ẹ̀yọ́ máa rí bàbá wa. Gbogbo ẹni tó bá rí ẹni, káàdì wá sílẹ̀ táwọn ọmọdé wá. Jẹ́rí kò wù mí láti gbáwò èkó ó kù bí ìṣẹ́jú méjì kó tó tán ń bọ̀.
ṣe jà bàtà. Àdìgbà sáná ní ìlọ́lẹ́yà sàṣà ṣe jà bàtà. Ẹ má 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 ṣe jà bàtà. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Dayọ̀ Agbọ́lá Sami Dayọ̀ Agbọ́lá ẹ má bínú àdìpadà sórí afẹ́fẹ́ ẹ má bínú ẹ jẹ́ wá padà yes. Ẹni má ṣe kẹ́kọ̀ọ́. Dàpọ̀ má ṣe lára. Babalúwa tàdé gbogbo. Ẹ ṣe Ṣàṣínà Adéwálé ẹjẹ́ tọ́jọ́ Ọlágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ Ọláwálé Babátúndé Sanni mórí yín o ẹ̀kú àbọ̀ ẹjẹ́ tọ́jọ́ Ọlágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ a ní láti gbàdúrà gidi ni a ní láti gbàdúrà gidi àdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà Lágbájá gbòòsókè. Bàbá ẹ dáríjì wá ẹ máa ń wò tẹ̀sẹ̀ mọ́ wa lára. Owó yẹn. Àdúrà. Lágbájá ọmọ ìyá onípàmọ́ rèé o. Lágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ àdúrà fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà prayer for the youth. Adémi ni ẹ mọ̀ fún àbọ̀ sórí ètò bó oníṣẹ́ wa ṣọwọ́ yàrá o fixing too much money mo kì í ní ẹ fún àbọ̀ sórí ètò mo rí bẹ́ẹ̀ ṣe wọlé Ọláwálé Babátúndé Sanni mo rẹ́yìn náà Adéníyì Adélékè ẹ fún àbọ̀ ẹ má wo ẹ̀ṣẹ̀ mọ́ wa lára bàbá. Time when you go away, never go wait to leadership for your hand. Let go take care of yourself. Don't be by force, not by sense. How you go make it Nigeria better? A nation with vision must plan for future. Youth, not the future. Nation, Dayọ̀ should go to well. Ìkókó tó dàda ìdílé àgbọ̀nà. Ọtí ìwé kò sọ́kù lẹ́lẹ́yìn àṣìmọ́ sọ. We are rich
to build this nation. Ẹ̀bà jẹ́ àgbàgbà kan. Àgbà kan olóògbé Bọ́lá Ìgè olóògbàdúrà yìí kó tó kú ẹgbọ́n òré. Àgbà kí máa lọ́jà. Ayé àtijọ́ ni o, àgbà kan ti ń wọ́ orí ọmọ nísìnyí. Àgbà kan ń wọ́ orí ọmọ There's no introduction. After many tribulations, this is a voice of wisdom. olóògbé Bọ́lá Ìgè o. You may or may not believe it, but it is true. God is with us here in this country, Nigeria. Yes. Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. Nǹkan tó dáwọ́lé ó máa máa ṣe oríire rẹ̀ ni. Bàálà àbókè kòkó làbó jairọ̀ bí wọ́n pa má dàgbé sí nǹkan tó máa ṣe ẹ́. Ó ti wàá máa lọ síwájú ni. Ó ti gbóríyìn fáwọn tó yẹ kó gbóríyìn fún Ọlọ́run á máa gbóríyìn fún ẹ. God in His infinite mercy and wisdom crown you with all the desires that you see. Greater than me. Greater than me. Greater than ẹlẹ́ṣẹ̀ ni wá bàbá dáríjì wá òun ẹ máa wo tẹ̀sán mọ́ wa lára bàbá bàbá ẹlẹ́ṣẹ̀ ni wá bàbá dáríjì wá òun ẹ máa wo tẹ̀sán mọ́ wa lára. agbájá lẹ́gbọ́n yẹn o àdúrà fáwọn ọ̀dọ́ agbábẹ́ gbé sórí chief commander Ebenezer Obey ẹ mọ̀ pé ó pẹ́ wá díẹ̀ láti wọlé lónìí abẹ́ fi bí ìṣẹ́jú márùn-ún kún lórí ètò kó tó di pa lọ ẹ bá gbọ́ ẹ̀bùn eléyìí Mr Wisdom rèé. Adventure of Mr White òrèé Samuel Kúdáyọ̀ ó yáyé let's go àti tẹ̀bí ọmọlọ́lá mórí yín alẹ́ òní ó máa ṣá poroporo ní KOF campaign yes kẹ́. mo tún gbé dé ẹ̀rọ olóyún mọ́mọ́ nọ́mbà ìyàtọ̀ ọmọ àtúndé mo tún gbé dé ẹ̀rọ olóyún mọ́mọ́ nọ́mbà ìyàtọ̀ ọmọ àtúndé.
Ènìyàn mi ò wọ́n fẹ́ sọ̀tàn kó ẹ̀jẹ̀ tí ẹ bá mi lọ. Ènìyàn mi ò wọ́n fẹ́ sọ̀tàn kó ẹ̀jẹ̀ tí ẹ bá mi lọ. Bàbá kan lóye àtijọ́. Ó níyàwó méjì, olówó kò sí bímọ. Ṣiṣẹ́ ó dàbí ilé kò bọ́ sí i. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ tàn Mr. West tán ni ká tó palẹ̀ mọ́ ẹ má bínú pé mo tún sáré lọ yẹ àwọn nǹkan kan wò mo wò bóyá nẹ́tíwọ́ọ̀kì yẹn tún máa sáré padà ní a tún ti padà sórí ètò mo ní tó bá di láago 7 láàárọ̀ ọjọ́ Sunday ẹ pàdé wa lórí ètò wa Early Praise aago 12 ní lórílẹ̀‐èdè Nàìjíríà aago 12 ní UK. Àmọ́ kò bọ́ sí òun lọ́wọ́ lọ́wọ́ òun ò sì bímọ. Elédùmarè elétí ìbáròyé ni. Adventure of Mr. Wise. Elédùmarè elétí ìbáròyé ni. Ọkùnrin tó gbọ́n. Lọ́kọ̀ fún bàbá yẹn, ògbọ́dọ̀ mú jù kan lọ. Àwọn èèyàn wa máa mọ̀ bá ṣe ń fi ìfi Ọlọ́run. Wọ́n mọ̀ bá ṣe ń dọ́gbọ́n gba oríṣiríṣi ohun lọ́wọ́ Ọlọ́run. Bàbá wa ọ̀run ó ṣe kísà oyè ń ṣe fẹ́mi ló ṣe fún wọn ó fún wa ní jíjẹ ó fún wa ní mímu ó ń dá wa sí lójoojúmọ́. Eléjì bẹ́rù lẹ́nu ó bá kóhun mẹ́rin ó kó fún bàbá yẹn ó gbọ́dọ̀ mú jù kan lọ. Ọ̀rọ̀ ọlọ́gbọ́n rèé ó béèrè nǹkan mẹ́rin ó béèrè owó ó béèrè ọmọ ó béèrè àlàáfíà ó béèrè ẹ̀mí gígùn bàbá ní kó mú kan tó bá yẹ wọ ìwo ló fẹ́ mú. Ìyẹn ọmọ ohun ẹ̀ẹ́dẹ́ta sùúrù bàbá ìwà àìkúléwé ìyẹn ló sì kẹ́rin. Owó ọmọ Ọgbọ́gbẹ̀yàwó kékeré fún bàbá ìwà àti àtìléwé. Ǹgbọ́ ìwọ ló yẹ ká mú nínú owó pẹ̀lú ọmọ sùúrù bàbá ìwà àìkúléwé.
anything. Na money we go cash o, we go cash money. Abati torí kíni, ìyàwó ní tá a bá lọ. Òun á rọra bùbá, àwọn akọ́lé, aṣọ àṣìlò, bẹ̀sí àgbàdà, ìyẹn ẹgbẹ́ làwọn, ayé làwọn ti dára. Àwọn old school yìí, àwọn evergreen yìí, ẹ gbọ́dọ̀ máa gbọ́ lójoojúmọ́ ọgbọ́n bẹ́ẹ̀nú ẹ̀. Bí ló ṣe táwọn eléré wa tí wọ́n ti fi lè ṣeré, wọ́n mọ̀ pé ọgbọ́n bẹ́ẹ̀ ẹ́yìn. Onítorí pé ó pẹ́ wa díẹ̀, ó lọ́wọ́ ajá ká tó wọlé ètò lónìí láyé fi bí ìṣẹ́jú mẹ́wàá lé. Ẹyin lẹ́yìn orin eléyìí a máa lọ fídíò kábíyèsí náà ló ká máa ráńjẹ ọ̀pù. Ọgbọ́n dúpẹ́ lọ́wọ́ ìyàwó kékeré, ó tún fẹ́ ìyàwó kejì. Ọba kọ́lá ẹ̀ ó ṣe fún wọ́n èwo. Ayọ̀dúndé Ayọ̀dìran mọ́nà mi àwò Adéwálé Ọlọ́lá àwò Yomi Francis àwò Bẹ́ẹ̀ni Adélóyè ẹ̀wọ̀n kú àbọ̀ lórí ètò wọ́n ní bọ́ọ̀sì àwò Bẹ́ẹ̀ni nìyẹn àwò Bẹ́ẹ̀ni Adélóyè àwò Adéwálé Ọlọ́lá àwò Yomi Francis. Pásítọ̀ tó ṣe politician tó ṣe journalist ẹ kú àbọ̀ wọ́n ní well done sir I can see you. Hey! Ìjọba ti fẹ́ràn owó òbímọ, ọmọ ló ṣe lówó. Ok, tí ẹ bá wò táìmù wa àdébílẹ̀ orin tán. Ẹ jẹ́ lọ nílò kábíyèsí. Chief Commander Ebenezer Obey. Ẹ ṣé thank you. Ó dẹ́bọ̀. Gbogbo ẹ̀ ń tí ẹ̀ṣẹ̀ ń wọlé ẹ má bínú sí wa o. Nẹ́tíwọ́ọ̀kì wa ṣe dá ìjà díẹ̀ lónìí. Òun ló fà á tàbí fẹ́ bẹ̀rẹ̀, òun náà ló padà fi fẹ́ parí. Ẹjọ́ kábíyèsí ẹ̀ ló yẹ ká lọ́jọ́ ọba tó ṣọ́ wa láti Monday títí di òní. Ìyá àti Adébọ́lá Ayílẹ̀ká Adémúyìwá mo mà rí yín. Adébọ́lá Ayílẹ̀ká Adémúyìwá ẹ kú àbọ̀ sórí ètò. Ẹ tó bá bóde ọ̀fẹ́ mọ̀ bá dùn à. Ẹ ń bá bómi ìṣanwó bóúnjẹ o. Èyí tẹ́ ẹ bá lórí ètò yìí náà ẹ̀bà náà nù àwa ti ń relé nù. Bóò ni ẹ kú ètò ṣébi iṣẹ́ yánu bàbá wa ń kọ́ àtàwọn ọmọ. Mo kì í yín ẹ kú àbọ̀ ijó kábíyèsí lókùn tá a fẹ́ jó táwa jó tán ilé yánu ilé yá ọdún mọ̀lẹ́ tẹ́nibọ̀dì báyọ̀ pé kẹ́mẹ́jọ ẹ sọ pé ṣé kò sí ìbílẹ̀ o ìbílẹ̀ o ìbílẹ̀ o ìbílẹ̀ ṣé kò sí ìkọ́sọ̀ olúwa lẹ́sìn o ìbílẹ̀ jẹ́ kí n dídò kábíyèsí ẹ̀fúnilẹ̀ jẹ́ dídò kábíyèsí ọba alágbára ńlá ọba Èdùmàrè tó jẹ́ aráyé láàrin olú ọba tó jẹ́ èmi ni èmi ọba tó jẹ́ máa wá tàbí ń wá èrú ìjọlẹ́bí adéjúmọ̀ múrẹ́yìn náà o ẹ kú àbọ̀ abẹ́ máa ṣe lọ wọ́n ti dìbò yìí náà nìyẹn ẹsẹ̀ abẹ́ máa tẹ̀síwájú adúpẹ́ pé gbogbo yín jẹ́ ìwà òwe jù ọ́ ẹgbẹ́ ìwà tó bá ti di láago méje níjọ́ Sunday aago méje níjọ́ Sunday lórí ètò wa early praise Gbémisọ́lá Kazeem Fọláwíyọ́ lórí yín ẹ kú àbọ̀ ẹ wò àti roundup náà nìyẹn ijó kábíyèsí là ń jó ijó kábíyèsí là ń jó ọba tó fún wa lójú tá a fi ń rí olókùn wa nímú tá a fi ń ní o olókùn wa lẹ́nu tá a fi ń sọ̀rọ̀ tá a tún fi buta olókùn wa létí tá a fi ń gbọ̀ràn kábíyèsí lókùn wa tẹ́sẹ̀ tá a fi ń rìn kí wá ló dé tá a lè jíjó kábíyèsí lẹ́nikẹ́ni bá ní o mọ̀ ìjòjò kábíyèsí o mọ̀ kẹ́lú àgbà fún un pé. Olúwa bless you, ìrẹ̀lẹ̀ kí n dídò kábíyèsí.
mo lè fídíò kábíyèsí olórin tó lè sọ pé òun ló ń gbé ní kábíyèsí jáde ìjọ ọlọ́run ni kò dáǹsì ẹ̀ bóyá wù mí let's go mo ní mo dúpẹ́ lọ́wọ́ kò yín tẹ̀sẹ̀ wa lónìí ẹ ṣe ẹ wo òde tá à ń lọ lọ́la la máa ṣe àwọn láìfù wa bẹ́ẹ̀ ni a máa ṣe láìfù Saturdays náà ṣùgbọ́n a máa wà lóde òde patí sọ̀díwù kẹ̀kẹ́ òde ìnáwó ibẹ̀ la máa wà Saturday ibẹ̀ la máa ṣe àwọn láìfù wa ẹ pàdé wa ní Sunday láago 7 àgbẹ̀wò Nàìjíríà time ǹjẹ́ dídìgbà náà mo fà nílé Dr. Joel Ọláyínká Ayépẹ́lẹ́ MON member order of Niger mo wà nílé wọn lọ́wọ́ ó yá. Lórílẹ̀-èdè Amẹ́ríkà ó máa ró. Ìdílé gbogbo Yúróòpù pátá ó máa ró. Káàkiri àgbáyé ó máa